dùn ó gbọ́kàn rẹ gbọgbẹ́ ojú rẹ tí mò ń wò yìí ọkàn kí ni nǹkan tó ń bà ọ́ nínú jẹ́ gan. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ parọ́ o mo ń bá yín sọ̀rọ̀ inú mi ń bàjẹ́ gidi gan inú ìbànújẹ́ ni mo wà bàbá ẹ̀yin ni mo wá rí ẹ̀ ṣàánú mi o ẹ gbà mí o ṣẹ́rí mo wà yìí mi ì fi ọwọ́ mi ṣiṣẹ́ rí ọ̀run máa ń náwó. ọ̀rọ̀ rẹ ti yé mi ọ̀fẹ́ náà gbáyé ajínasẹ̀ tó ń jẹun ajígbọ́n ni ara wọn ni wọ́n wà. ó fẹ́ jọ bí bàbá kò sólẹ̀ ṣẹ́rí ọ̀rẹ́ mi kan ló júwe ọ̀dọ̀ yín fún mi torí pé mo ní girlfriend kan girlfriend tí mo wá níyì látijọ́ tí mo ti ń fẹ́ mi sí lásọ wò rí ó kàn wá lọ gbé ọkùnrin kan wá ó sọ pé lọ́ọ̀yà ni ó sáà ní kí n máa tọwọ́ bọ̀ wípé òun ni next of kin mi pé tí nǹkan kan bá sọnù kí wọ́n lè fóònù bóyá tí n bá fẹ́ gbowó nìkan wọ́n lè fóònù tó kóun wá fi jíṣẹ́ gbogbo ẹ̀gbẹ́ yẹn ọ̀sẹ̀ tó máa tẹ̀lé báyìí wọ́n kàn wá ní pé gbogbo property táwọn òbí mi fi kalẹ̀ fún mi pé mo ti kó fún bóun lónìí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo yáwó mọ́tò débi. wọ́n gba gbogbo tíjà àti bàbá rẹ̀ fi ilẹ̀ fún ọ. àyíká ló tà wọ́n ṣe fún ọ àpasáyé ni wọ́n ń pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ pọ́ lápasáyé ni kí wàá nìkan tó fẹ́ kémi ó ṣe fún ọ ní pàtó. ẹ ṣe gan ní tó gbé mi wá gangan nìyẹn Àjàyí ọ̀rẹ́ mi ló wá júwe ọ̀dọ̀ yín fún mi ó ní tí bá ti dọ́dọ̀ yín ó lẹ́yìn ò kì í ṣiṣẹ́ rẹ̀ kankan rárá ó ní kàlẹ́ máa ń ṣe pé tí bá fẹ́ bà tèèyàn jẹ́ tí bá ti dọ́dọ̀ yín ó ti ṣe nǹkan tó gbé mi wá gangan nìyẹn àbá. ọ̀rẹ́ rẹ lọ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ò ṣe sẹ́ni kankan rí àfìkà èmi lúbúlúbú ojú ọlọ́mọ ni kí ló porúkọ ọ̀rẹ́ rẹ. Àjàyí ni sà. Àjàyí ló kọ rẹ̀ táwọn wèrè bá ṣèpàdé lóde ọ̀run wọn ní ọjà kápò àbí kọjá alága wọn. ṣé ká ní mo ṣe o èmi lúbúlúbú ojú ọlọ́mọ ni tí n bá gun fún ọkọ̀ gbọ́dọ̀ mọ́kùn náà tó bá ṣe pé mi ni mo ṣàlóògùn kò sì gbọ́dọ̀ mọ́ jẹ sórí lúbúlúbú á jìbìjìbìjìbì ó jìbìjìbì lúbúlúbú tí ń bẹ lójú ọlọ́gbọ̀ngbọ̀n níbi ọba kùdé bẹ lókun tèmi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sọ ní ìṣòtì rìn mí jàgín orin mi jàgín orin mi jàgín ọ̀dà kí ni nǹkan tó bá wá nítorí bá wá gangan ni kò sọ inú ti ń bí mi. bàbá ẹ má bínú nǹkan tẹ́mi kọ̀ fẹ́ ká ṣe báyìí sí ṣẹlẹ̀ bá mi pa ẹ máa pa lẹ́ẹ̀kan ó dẹ̀ máa kú lẹ́ẹ̀mejì. ṣé mi ò bọ́ pààyàn wọn ò tí ì pààyàn tí ń rojọ́ mi kí pé mo níkà tí bá tó wá pààyàn irú kí lè fẹ́ sọ pé mo ṣe èmi ò lè ṣe kà fún yàn o sórí nǹkan tẹ́mi lè ṣe fún yàn ni egbò àdáàjì náà kí n fi tẹ́lá kégbò wọn máa pẹ̀yìn kí kó sì máa rùn káwọn ayé ọmọ ọ̀sá fún kẹsẹ̀ kó tóbi jù kan lọ èyí ò rọ̀ mí lọ́rùn mo sì lè yàyàn wèrè àmọ́ kí wọ́n á pààyàn kó kú fínfín n ò lè ṣe. bàbá gbogbo àwọn èyí tẹ kálẹ̀ náà lè. wọn pa tí wọn pààyàn ni. bọ̀ ó burú ju kó kú lọ. sẹ́ẹ̀rì bàbá tí wèrè yẹn gbọ́ngàn lèmi wá fẹ́. tí wèrè lọ́nà mú. mo wèrè yẹn mi kò fẹ́ kó pọ̀ jù kó kàn máa ṣe díẹ̀. òkè ká ṣe wèrè rẹ̀ nítorí ọlọ́fọ̀ ọ̀rọ̀ tó bá tutù lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ kó gbóná lọ́wọ́ alẹ́. káwọn èèyàn kàn máa mọ̀ pé bóyá wèrè ni kó máa rò pé wèrè ni kó tún máa rò pé wèrè kọ́. wọ́n jẹ kọjá àbí tó ọ̀rán mi wọ́n kàn máa ṣe wọ́nranwọ̀nran ṣéyún ni àmọ́ yóò ná olówó tí ó pọ̀ torí wọ́n gbowó lọ́ọ̀ rẹ iṣẹ́ tó gbéra mi iṣẹ́ kú ló gbéra mi wọ́n sì gbowó gidi lọ́ọ̀ rẹ sówó wà ńlẹ̀ o. bàbá bọ̀ mo sọ fún yín sìn kí wọ́n ti gba owó lọ́ọ̀ mi ní ìdẹ̀bí ń ṣiṣẹ́. báwo bá ti ṣe owó lọ bá mọ̀lẹ́bí rẹ kan ṣiṣẹ́ fún gbà ṣé wọ́n fowó mi lọ ra nǹkan èlò ní àbí wọ́n tó lọ́dẹ̀. wèrè ń gbélé yín o fura ni níwọ̀n kan tó dàbí àkànmọ́lé èṣù yìí àwọn onídìí àkọ́bí wèrè sábì ní kí lọ rí fún wàrà mi ra nǹkan tí wọ́n fi ṣe ètò ètùtù fún ọ abẹ́wò àgbà nírú sẹ́wọ̀n mo gbà yìí lẹ́yìn ọba mọ̀ pàṣẹkọ yẹ sẹ́wọ̀n dáadáa o àlọ́ fún mi náà nígbà máa wà nínú ilé tí wọ́n dá èèyàn gidi lóòótọ́ sọ pé nìkan béèrè mi ọ̀fọ̀ àdúró ó sunkún níta mo níta ní wèrè tó sunkún wá àṣewọ̀n ni kò tún wá jáde náà irun orí àti tẹnu kó bára wọn dọ́gba bó ti mọ̀ pé wèrè tí òrówó gẹrun yìí ṣé yóò rówó sóògùn. ọmọ tó ṣe wà tí níjọ́ kẹta ilé yẹn nínú òkú ìdí ọba
fẹ́ báyìí sọ àwọn pé kò ṣe big deal náà torí àwọn àgbà ní ọ̀rọ̀ onílé ibi tó bá ti bá ní láti sọ èmi kàn ń wò wípé you are good for us and what is good for goose should equally good for gander so understand so nǹkan tí mo ń try láti sọ ni pé kò bá it will be of high benefits fún ẹ tá a bá lè máa rúnra wa tá à ń kúnra wa tá à ń fúnra wa o get tó kàn fún mi ní fídà yìí. Stop, what are you trying to do? Sorry, I'm not that person. Kí ló ń try láti insinuate? Omi ń pé èmi ń sọ̀ṣì nìyẹn o. No, tell me. Mo ń sọ̀ṣì. Oh, okay, no problem. But èmi kàn come closer. Surely nǹkan tí mo come closer. Maybe I will see you there. You are working out on me? No, Abi. What is bad nínú kí n kàn máa imagine. Oh. Okay. In this campus, màá jẹ́ kó o mọ̀ pé ẹran tó fà jù ní nọ́mà. ìjà ṣáá ojoojúmọ́ ó ti pè wọ́n ní kọ̀ọ̀kan mú kó wọ́n papọ̀ ìjà yìí ni ṣáá kí láti fẹ́ ṣe báyìí ó ti sú mi o ó ti rojọ́ gbogbo ọ̀nà. òun olówó rẹ̀ sí ìpín máa ń dálẹ̀ kúrò nínú àwọn lọ sí kọdínà ó máa lọ sí kọdínà tó bá ń wọra wọn lókèrè ó dàbí pé ìyẹn máa fi ní ọ̀fun àìní ilé. iṣẹ́ ọkọ mi bí nǹkan tó dáa gan-an lẹ́tí fẹ́ ṣe àlejò gbọ́dọ̀ mọ́ wọn wá ẹjọ́ ìlú ìlú ṣá kí ni gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ náà kò ní ṣe fún wa báyìí kò sí fọkànbalẹ̀ kí ló dé sábà bí wọn láti gbọ́dọ̀ láti ṣe náà kí ló dé ṣe ṣẹlẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà ó ti ṣẹlẹ̀ yàtọ̀ ilé sí kọ́ọ̀dù fi àtàkùn ẹ̀rọ rìpọ́tì ẹni máa bẹ̀rẹ̀ rìpọ́tì fún èyí sílẹ̀. dájì ẹ kìlọ̀ fún dáná ó ti bẹ̀rẹ̀ wálẹ̀ mo sọ fún pé dáná máa ń rù sí ló ti bẹ̀rẹ̀ wálẹ̀ nígbà tí mo ṣe díẹ̀ tó lòun lòun. Bukky mọ́mì ẹ̀wọ̀n ọmọ yín ó ti rù sí mi jù àṣọ ẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ mọ́mì ẹ̀wọ̀n ọmọ yín mo fẹ́ wálẹ̀ ó gẹ̀ẹ́sì ní kọ́ọ̀dù mi fún mi it's not his own. ṣé fẹ́ kọ́ wọ́n ní báyìí. tuntun sọmọ nílé yìí káwọn àlejò má gbọ́dọ̀ wá gbọwọ lúlú ní wá ẹ ò bó ṣe wọ́n kà sí wájú wa. èrò sí ní ìkókó tí máa ṣe Yorùbá ní ìṣòro tí wọ́n máa sọ ní èyí. Gbogbo tó bá máa lọ́kọ̀ ó lè bí ìgbéyàwó. Ọ̀rọ̀ wọn àtàbúrò rẹ̀ ó ń bà mí lọ́kàn jẹ́ gidi gan. Torí ẹ̀ mo ṣe pé mo dẹ̀ mọ̀ pé inú mọ́ mi kò dùn rárá bẹ́ẹ̀ ṣe ń ṣe. Torí pé wàhálà náà là fẹ́ lèmi àti yẹ́ la ṣe bí ju méjì lọ. Méjì yẹn wá dàbí ẹni tó bí mẹ́wàá. Kí mo bẹ́ẹ̀ ni ṣoṣo. Daddy, most of time kò kí ń ṣe fọ́ọ̀tì mi.
ẹ kò máa wò pé Daniel gentle, Daniel kò gentle, ó máa ń rude. Influence kò ti jẹ́ ọkùnrin yẹn, ó máa ń ṣe bí pé bóyá àwọn jù mí lọ. Even kò jẹ́ pé 3 years mo gbà lọ́wọ́ ẹ̀, at least ẹ̀gbọ́n ẹ̀ mo ṣàjẹ́. But due to pé ó ti jẹ́ ọkùnrin yẹn, ó máa ń ṣe lómi lórí. Most of time tí bá ń calm fún daddy, ó ṣáà máa wá trouble ní ṣáá ni. So kò kí ń ṣe fault mi. Okay. Ọmọdé bá ṣe bí ọmọdé, àgbà máa ṣe bí àgbà. Wọ́n máa ṣe bí àgbà ni. Kò ṣe sùúrù bàbá rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀ máa pe Daniel náà, máa bó òun sọ̀rọ̀. Kò ṣe ní àjà. Inú rẹ̀ ò dùn. Gbogbo ọkàn rẹ̀ gbọgbẹ́. Ojú rẹ̀ tí mò ń wò yí ọkàn. Kí ni nǹkan tó ń bà ọ́ nínú jẹ́ gan? Bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ parọ́ o, mo ń bá yín sọ̀rọ̀ inú mi ń bàjẹ́ gidi gan. Inú ìbànújẹ́ ni mo wà bàbá. Ẹ̀yin ni mo wá rí ẹ ṣàánú mi o, ẹ gbà mí o. Ṣẹ́rí mo wà yìí, mi ì fi ọwọ́ mi fi ṣiṣẹ́ rí, bọ̀ mo máa ń náwó. Ọ̀rọ̀ rẹ ti yé mi, ọ̀fẹ́ ló ń gbáyé, ajínasẹ̀ tó ń jẹun ajígbọ́n ni ara wọn ni wọ́n wà. Ó fẹ́ jọ bẹ́ẹ̀ bàbá. Èso ńlẹ̀. Ṣẹ́rí ọ̀rẹ́ mi kan ló júwe ọ̀dọ̀ yín fún mi, torí pé mo ní girlfriend kan. Girlfriend tí mo wá nìyí látijọ́ tí mo ti ń fẹ́ mi sí lásọ̀wò rí. Ó kàn wá lọ gbé ọkùnrin kan wá, ó sọ pé lọ́ọ̀yà ni. Ó sáà kí n máa tọwọ́ bọ̀ wípé òun ni next of kin mi, pé tí nǹkan mi bá sọnù wọ́n lè fóun, bóyá tí n bá fẹ́ gbowó níbì kan wọ́n lè fóun pé kóun wá fi jíṣẹ́ gbogbo ẹ̀bẹ̀ yẹn. Ọ̀sẹ̀ tó máa tẹ̀lé báyìí wọ́n kàn wá ni pé gbogbo property táwọn òbí mi fi kalẹ̀ fún mi pé mo ti kó fún póun ló ní. Mo ń bá yín sọ̀rọ̀ yìí, mo yáwó mọ́tò débi. Wọ́n gba gbogbo ohun tí ìyá àti bàbá rẹ̀ fi ilẹ̀ fún ọ. Àyíká ló tọ̀ àwọn ṣe fún ọ. Àpasáyé ni wọ́n ń perú nǹkan bẹ́ẹ̀ pọ́ lápasáyé ni. Kí wàá nìkan tó fẹ́ kémi ó ṣe fún ọ ní pàtó. Ẹ ṣe gan, ohun tó gbé mi wá gangan nìyẹn. Àjàyí ọ̀rẹ́ mi ló wá júwe ọ̀dọ̀ yín fún mi. Ó ní tí n bá ti dọ́dọ̀ yín, ó lẹ́yìn ò kì í ṣiṣẹ́ rẹ̀ kankan rárá. Ó ní kàlẹ́ máa ń ṣe pé tí bá fẹ́ bà tèèyàn jẹ́, tí bá ti dọ́dọ̀ yín, ó ti ṣe. Nǹkan tó gbé mi wá gangan nìyẹn bàbá. Ọ̀rẹ́ rẹ lọ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Bẹ́ẹ̀ mi ò ṣe sẹ́ni kankan rí Áfíríkà. Èmi lúbúlúbú ojú ọlọ́mọ ni. Kí ló porúkọ ọ̀rẹ́ rẹ? Àjàyí ni sà. Àjàyí ló kọ rẹ̀. Táwọn wèrè bá ń ṣèpàdé lòdì ọ̀run òun ní ọjà kápò àbíkọjá alága wọn. Ṣé kà ní mo ṣeun? Èmi lúbúlúbú ojú ọlọ́mọ ni. Tí bá gun fún ọkọ̀ gbọ́dọ̀ mọ́kùn náà tó bá ṣe pé mi ni mo sá lóògùn kò sì gbọ́dọ̀ mọ́ jẹ. Sórí lúbúlúbú á jìgbìjìgbìjìgbì. Ó jìgbìjìgbì. Lúbúlúbú tí ń bẹ lójú ọlọ́gangan. Níbi ọmọ kùdé bẹ lóògùn tèmi ti bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ tó sọ ní ìṣó ti rìn mí jàgín. Ó rìn mí jàgín. Ó rìn mí jàgín. Ọ̀dà kí ni nǹkan tó bá wá? Nítorí bá wá gangan ni kò sọ. Inú ti ń bí mi. Bàbá ẹ má bínú. Nǹkan tí mi kàn fẹ́ ká ṣe báyìí sìn ṣẹlẹ̀ bá mi pa, ẹ máa pa lẹ́ẹ̀kan, ó dẹ̀ máa kú lẹ́ẹ̀méje. Ṣé mi ò bọ́ pààyàn? Wọn ò tí ì pààyàn tí ń rojọ́ mi kí pé mo níkà. Tí bá tó wá pààyàn rú kí lẹ fẹ́ sọ pé mo ṣe. Èmi ò lè ṣe kà fún yàn o. Sórí nǹkan tẹ́mi lè ṣe fún yàn ni egbò àdáàjìnà kí n fi tẹ́lá kégbò wọn máa pẹ̀yìn kì kó sì máa rùn. Káwọn ayé ọmọ sá fún kẹ́sẹ̀ kó tóbi jù kan lọ. Èyí ò rọ̀ mí lọ́rùn. Mo sì lè yàyàn wèrè. Àmọ́ kí wọ́n á pààyàn kó kú fínfín, n ò lè ṣe. Bàbá gbogbo àwọn èyí tẹ kálẹ̀ náà lè. Ẹ̀wọ̀n ọ̀pá tí mo pààyàn ni. Bọ̀ ó burú ju kó kú lọ. Ṣẹ́rí bàbá tí wèrè yẹn gangan lèmi wá fẹ́. Tí wèrè lọ́nà mú. Bọ̀ wèrè yẹn mi fẹ́ kó pọ̀ jù kó kàn máa ṣe díẹ̀díẹ̀. Òkè ká ṣe wèrè rẹ̀ nítorí ọlọ́fọ̀ ọ̀rọ̀ tó bá tutù lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ kó gbóná lọ́wọ́ alẹ́. Káwọn èèyàn kàn máa mọ̀ pé bóyá wèrè ni kó máa rò pé wèrè ni kó tún máa rò pé wèrè kọ́. Wọ́n jẹ kọjá àbí tó rán mi. Wọ́n kàn máa ṣe wọ́nranwọ̀nran ṣéyún ni. Àmọ́ yóò ná olówó tí ó pọ̀ torí wọ́n gbowó lọ́ọ̀ rẹ̀. Iṣẹ́ tó gbéra mi, iṣẹ́ kú ló gbéra mi. Wọ́n sì gbowó gidi lọ́ọ̀ rẹ̀. Sówó wà ńlẹ̀ o. Bàbá bọ̀ mo sọ fún yín sìn kí wọ́n ti gba owó lọ́ọ̀ mi dẹ̀ kí n ṣiṣẹ́. Tọ́wọ́ bá ti ṣe owó lọ bá mọ̀lẹ́bí rẹ̀ kan ṣiṣẹ́ nǹkan gbà. Ṣé wọ́n fowó mi lọ ra nǹkan èlò ni àbí wọ́n wèrè ń gbélé yín o fúra ni. Níwọ̀n kan tó dàbí àkànmọ́lé èṣù yìí. Àwọn onídìí àkọ́bí wèrè. Sábì ní kí lọ́ọ́ fún wàrà mi ra nǹkan tí wọ́n fi ṣètò ètùtù fún ọ. Abẹ́wò àgbà mi rú sẹ́wọ̀n mọ̀ gbà yìí. Lẹ́yìn ọba mọ̀ gbàṣẹ́ kọ́ yẹ sẹ́wọ̀n dáadáa o. Àlọ́ fún mi náà. Nígbà máa wà nínú ilé tí mo dáwọ̀ yẹn gidi lóòótọ́ sọ pé nìkan béèrè mi ọ̀fọ̀ àjùrò ó sunkún níta. Mo níta ní wèrè tó sunkún wá.
àṣewọ ni mo tún wá jáde náà irun orí àti tẹnu kó bára wọn dọ́gba bó ti mọ̀ pé wèrè tí òrówó gẹrun yìí ṣé yóò rówó sóògùn torí tẹnu àti torí wọ́n ti bára wọn dọ́gba ẹgbẹ́ tí òrówó gẹrun náà ní òrówó san ọmọ tó ṣe wọ́n àti ìjọ kẹta lé yá nínú ojúde ọba bóyá kó bí apàdé ìjẹ̀bú òde lọ́lọ́mù bá dé. Lọ́lá. Yes. Lọ́lá. Tọ́lá ní. Lọ́lá. Mo wà pẹ̀lú ẹ̀. Ṣé o gbé búkì tún ti bẹ̀rẹ̀? Kí lọ̀rẹ́ mi tún ṣe? Tó bá yà máa sọ pé a máa ń jà àgbàtara wa. Kí lọ̀rẹ́ mi tún ṣe ni mo béèrè. Me as coach rep, mo lọ bá gba handout. Lọ́dọ̀ lecturer kò dé fún mi lówó, ṣé kí n máa fún mi san handout fún mi? Má bínú, o mọ̀ pé dúkùn kì í ṣèyàn bẹ́ẹ̀ kò rántí mọ́ni náà. Báwo máa ṣe wá gbowó mi? Màá wọrí bóyá títí ọ̀la máa bẹ̀ bẹ́ẹ̀. Promise. Mo retí omi lọ́la. lẹ́yìn Daniel kí ni ọ̀rọ̀ ọ̀gá ló tún fi lẹ́yìn ṣe. ọ̀pọ̀ ènìyàn ọmọ abájọ́ wà ó sì nílò ẹ̀fẹ̀ dry náà. ẹ̀fẹ̀ dry ṣé wọ́n ti gba láàbù ṣọ̀rọ̀ ní bọ̀ àti nínú ìrora náà ní àti ìrora ṣé láti tí wàá ní pé ọkùnrin èmi kọ́ máa ń pè tí bá ti rí àmì máa ń fi ti àti wọn náà wọlé lẹ́bi tó lọ wá ṣé owó ní ìgbẹ́ ní wọn ti rí ẹ̀yin ti gbọ́n mo fẹ́ ṣe ní pé ẹ̀jẹ̀ bá ti ń fún ìwà ìlú wa pọ̀ sí. mo ti rá fún ní gbé mo dẹ̀ tún àwọn àtúnṣe ẹ̀ lékè another league lè gbàgbé ó ń sanwó normal ní. you mean o tún ní ọdẹ tàbí. sí o tún lè rí nǹkan. máa ṣe ẹ̀ mo ti ń kọ́ nọ́mbà ẹ̀bọ̀ ìwà ìsìn òfìkẹ́ mo tún text message ẹ̀ náà ò reply ṣé o ṣe ń bínú ni. tí n bá tún ní bínú kan Bukky wá sọ fún mi can't you calm your anger for a while every time àbí kò máa nag ṣé is it must to back a backing dog ṣé dandan ni o tún wá mọ ibì kan lè yàn kí n tí ń yẹ yéèyàn o sọ sí mi publicly o tún sọ títí o sọ fún mi pé ìwọ touch me up well o lè touch me up Ọlọ́run rẹ sí mi nìyẹn o dẹ̀ ti jíṣẹ́ tọ́lọ́run rẹ so I don't see anything in it. But you should know that. wọ́n máa sọ ṣé wọ́n fi ṣe ẹni ṣé lèsì oníhò ni wọ́n fi jó ẹnu ẹni what's your problem? Oh, I know what to do. Okay, I'm sorry. Sorry for yourself. I'm sorry. Má bínú náà. Kò dé jọ́ náà. But why be calm down? How are you? Good afternoon. Ṣé wàá pè? Oh, ẹ̀ ń kàwé. Lágbára ògbó Ọlọ́run ẹ máa ṣàṣeyọrí. Ẹ ṣe oríire o, á dára fún yín. Bukky, ìwọ náà ń kàwé. Tó o dẹ̀ mọ̀ bó o lè pàṣẹ kọ́sì. Sọ́gbọ́n tó fẹ́ dá sí bó o ṣe lè kàwé tó o never pass it. Anyway, ẹ ṣe oríire. O ti dún àbúrú pé ọ̀dọ̀ lecturer yìí. No, kí ló mean? Never mind. O dẹ̀ mọ̀ pé kò tí lecturer yìí kà sí lórí rẹ̀ ṣe. Kò lè ṣe náà. Jẹ́ tí wà rẹ̀ ṣe. Ayé burú o, inú ẹ̀dá kìkì òro. Mo bẹ̀rù adarí wọn. Àìrẹ́nìrè bá ṣepọ̀ lẹ̀dá fi ń kó sọ́wọ́ ta.
ojú ó ṣe fi ṣèdájọ́ wáyé ó ga ìmú kọ́ o. ló wá wò tó yẹ ọ̀gá ẹ̀ wo kẹ́kí mo rí ọmọ yẹn dùn ọmọ yẹn lẹ̀pa ó straight ọ̀gá ọmọ yẹn mò ń wò lọ. ọmọ yẹn dùn owó lẹ̀pa. bẹ́ẹ̀ ni ọ̀gá. ẹ mọ ọ̀gá mọ. ẹ wà tárò tí mo ti dúró sí tí mo ń pè délé ti yàyàkúyà. délé oh my god délé ti yàyàkúyà. délé ha mo dárò. délé 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 kí n gbogbo ilé báyìí. kéde farabalẹ̀ mo ń bọ̀ bó ṣe ń pè mí lẹ́kọ̀ọ́ yan bọ̀ mo bomi sẹ́nu mi ò lè má sọ̀rọ̀ at the same time. bẹ́ẹ̀ ni ẹ sọ̀hún. at the same time mi ò lè má sọ̀rọ̀. pẹ̀lú omi. ó tọ́ ló sọ owó lè má sọ̀rọ̀ pẹ̀lú omi. délé ṣe wèrè tó bá máa ṣe nísìn. wèrè báwo kí ló ní ìgbà pé wèrè. bẹ́ẹ̀ ni ẹ sọ̀hún gbogbo pọ́tébù tó kọ sàásùsẹ̀ wèrè lọ́sẹ̀ ló ṣe ó ti dolówó. ó ṣe wèrè. ó ti ṣe wèrè ẹ̀ nísìn ó ti ń bìsàbìsà. ó ti ń gawú nísìn. so wọn náà ṣe wèrè tó bá máa ṣe. kì í ṣe wèrè lásìkò tó máa jẹ mí nìyẹn. wo pọ́tébù ó ti sáyẹn 50 million contract. báwo lè ṣe mọ̀ ẹ̀yin gbọ́ sàṣù ẹ̀ ti bìsàbìsà. tètè ṣe wèrè tó bá máa ṣe kó tètè síbẹ̀. má ṣe wèrè. ó ń lù mí délé. ẹlẹ́rẹ̀ ń ṣe kí wèrè mo ṣe rẹ̀ àṣà ni. mo fẹ́ ṣe wèrè. lórúkọ Jésù mo ṣe wèrè o. o fẹ́ pírẹsidẹ́ntì wèrè. délé kì í ṣe wèrè tí mo sọ fẹ́ gẹ́gẹ́ mo ṣe wèrè náà kì í ṣe wèrè mo ṣe wèrè fún yín. kí ló ń ṣe náà a ní pé kó ti nǹkan tó bá máa ṣe kó tẹ̀ tó síbẹ̀. bàtàdì mi ò mọ. délé nǹkan tó ṣe ń pé àwọn client tí mo sọ pé a fẹ́ ṣiṣẹ́ fún. bíbélì tí mo fún yín pé a máa lò fún wọn memory card tí mo ní a máa lò fún wọn yọ ó yá bá mi kà á jáde pápápá ká lè fi parí iṣẹ́ wọn. ṣe John 3:16. òun kọ́ mo fún ẹ John 3:16 mo fún ẹ Genesis chapter 1:1 ni mo fún ẹ. Genesis 1:1. Yorùbá ni kò ká kò sí time. tẹ́lẹ̀ mi ò gbé Bible mi wá. ṣé bí memory card tí mo dẹ̀ fún ẹ kà á fún mi. ẹ farabalẹ̀ ṣe máa jẹ́ gbé mọ́ mi. ṣó o lè ṣe kó má pariwo. Genesis 1:1. Genesis 1. English àbí Yorùbá? Yorùbá ni kò lò Yorùbá ni kò lò. ní àtètè kọ́ sí. Yes. ayé wà ju báwo kí ló ń juju kí ni níbo ló ti rí juju ní Genesis chapter 1:1 ó sípò gan ní àtètè kọ́ sí ọ̀rọ̀ sí ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó dáyé àti ọ̀run. àdákìlẹ̀ sọ. Genesis chapter 1:1. ẹ̀dá ẹ̀ka John 3:16. John 3:16. Yọ̀ọ́dún ẹ̀lì rárá bukele òtẹ̀lẹ́ rárá. ẹ fara balẹ̀ kíkọ́ ní sọ how many years in ministry? 16 years. oṣù wo lọ ṣe mí rẹ. òsì tó rán mi. èmi wà ń tàwọn ojókòó wọn ẹkẹ ń wò pé tó ọ̀hún gbóúnjẹ wà wá. wọ́n á ń tó tì ó ń jẹ́ àdá mi wọ́n á ń tán létí oúnjẹ kí àwọn kẹ́rì jẹun ní ìsàwọ̀ tí ò yẹ ní. àwọn ta ló ń tẹ̀lé. tí ò tí ì jẹun ní. mi ì tí ì jẹun màdámù ò tí ì jẹun ọ̀gá ní ò tí ì jẹun oníwọ̀ fẹ́ jẹun olóúnjẹ ìyá bíi tọlọ́pàá èèyàn kọ̀ ó fẹ́ jẹun ọmọ tán mọ́nàmọ́ná ebi ní mo pa mọ́nàmọ́ná ebi ní bọ́ ìwọ tó yẹ kó gbé gààrí sílẹ̀ fún kó mọ́ wa gààrí mu láì lómi gan bàbá peter ìwé ní kú ọ̀fẹ́ jẹun. a sì mọ̀ tán lọ́kìnrin rẹ̀ tó ń gbé wa òun ló ṣe ilé ìwé tó jábọ́ lẹ́yìn ọkọ̀ ẹgbẹ́ tí mọ́tò bá tẹ ọ̀pọ̀ lọ́wọ́ àyọ̀dọ́ ni pẹ́. bẹ́ẹ̀ ló ní ṣe ń yọ̀ tó gbé gálámọ̀ ṣùgbọ́n tó gbé tó rú bí pé ọ̀ṣẹ̀ ilé ẹ̀kọ́ lé bá a lè ní sùsádà kù torí ebi náà ni ìlú tí mo ti wá fún ọjọ́ àbáfún ọmọ ẹ̀kọ́ tí ń jẹun mẹ́ ó kàn jẹ́ ìdíkẹ́ mú ọmọ ẹ̀wà ló gbé wájọ́ kéde àrẹ lélébú pélé tó wà lẹ́nu kẹ́hìn pé tó fi yàgbẹ́ ní gbogbo tòkò tó fi bàjẹ́ ìwé àti ọjọ́ wọ̀ mọ́ wọ́n á ti tẹ́ ní ìsìn ọ̀dà kùnkùn àwọn ẹlẹ́gbẹ́ báyìí jẹ́ kò sábà ń gbóyè ń jókòó dé ó jókòó dé ó má ga sórí tẹ́gẹ̀ sọ kíní kan fún sórí ibi tó ní pàwọn òun yóò pọ̀ ó fẹ́ jẹun ó tún bú mi àbí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ebi ní ọ̀pọ̀ gbọ́dọ̀ mi àti tèmi dúdú táwọn tó nílé yìí gan lọ ó fẹ́ ba bíjẹ́ nù àbí tó bá ti bàjẹ́ tó ó wà gbàjì lọ ó gbà lóyún lọ ó bá lọ sọ fún wọn nílé pé ìwọ ti bá táwọn nǹkan jẹ́ ìwọ sì wá sí táwọn aráàlú yìí ṣe àbí aláìjẹbẹ̀rẹ̀ tí wàá bẹ̀ áyà ó lé jókòó mẹ́ jókòó
má dákò jókòó rí tí bá jọra jókòó. Tí bá jókòó. Tó bá jọra jókòó dájẹ́ ìtẹ̀sí lè sàánú rẹ̀. Bí Búkì bá dé jókòó. Bí mi. Àti Búkì! Ọmọ kan tó ṣe sáàbù yìí má bínú ọkọ̀ ya dáàbò. Ebi ní pa mi dáàbò. Yé ebi ní pa mọ́nà àmọ́tọ́ rẹ̀. Ọjọ́ kọ́ dáadáa rẹ̀ kò kẹ́sẹ̀ kìlú mi. Mi ò mọ̀ fún. Èmi lè ti di bá wọn mọ̀ fún. Ṣé. Pé kí nù? Kọ́ padà jẹ́ pẹ́sì ìgbẹ̀yìn ayé rẹ̀. Dáàbò. Kọ́ bí. Mo fẹ́ lọ bá wèrè kí n ta wa. Táìmọ̀ wèrè, mọ ìlọ mi sọ́tọ̀, èmi ò kì í ṣe wèrè o. Ságbo ike bá mi. Àti Búkì! Orí òsì. Tell me if you keep not me. Who could this be? Báwo la ṣe fẹ́ mẹ́ni tó ń ṣe ni tó súnmọ́ ní ìpẹ́kípẹ́kí àṣírí ni o. Ṣé bí máa ń sọ fún ẹ? Máa ń sọ fún pé kó máa pè ọ̀rẹ́ láti ọ̀rọ̀ pa ẹ̀. Báyìí kò kì í sùn. Ọ̀rẹ́ máa ráyè fáwọn ọjọ́ ìṣẹ̀lẹ̀. Wá lò rẹ̀ ṣe mẹ́ta sí ọ̀rẹ́ ráyè láti pè. Kí wúwo lọ kí ló ṣẹlẹ̀ iwájú yín dá ẹ̀ kí ń dọ̀gbìn eléyìí náà. Ọ̀rẹ́ ìkọ̀sílẹ̀ nìyẹn. Ìwọ̀n tó wà lẹ́gbàá ìkọjá ìjọba ti mọ̀ rárá. Ó ṣàwọn dálẹ̀ ó ti ti gbé lórí wájú láì lọ. Ilé tó wá ńlá this time. Ọmọ ìgbà díẹ̀. Kí ló ṣẹlẹ̀ dájú? Ó jẹ́ kó explain fún ẹ̀. Ó lálàá èèyàn kan fẹ́ gún ẹ nínú ọ̀yìn ẹnìyẹn wá jọ sísá ẹ̀ ìyẹn lè wá kárí bọ nílẹ̀ yẹn ṣèkìní fún ó yẹ kí ẹ mọ̀ ìpàdé alágbó aláwọ̀kì ń go straight nígbà míì. Aládàálẹ̀ ló sọ pé aláwọ̀kì ń go straight nígbà míì. Ó mọ̀ ìgbà tó wà ní ọmọ bóyá máa ń ókè o tí wọ́n á gba bíbá yìí wò ṣùgbọ́n pé nǹkan tó náà bá fẹ́ jẹ́ kó hàn sí yẹn yẹn máa fi lálàá sọ̀tà láti ilé ìta tó wà ní dìpátmẹ́ǹtì ó mọ̀ ọ̀gbà tó lálàá sí ó mọ̀ nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀. lóòótọ́ tí ọlọ́run bá fẹ́ fi tó bá fún yẹn rí ní ìmọ̀ rẹ̀ bọ̀ mo fẹ́ jẹ́ kẹ̀mọ́ ikú tó lọ́n bá fi wọ̀nyàn gan ogun tó bá ti ṣẹlẹ̀ ló máa fi hàn yàn wọn that's it and Daniel ṣé ìwọ náà wàá bẹ̀rù lórí yẹn. So ẹ̀rù ń bà wọ́n náà tó bá rí bá jẹ́ pé we have to work on it. Well, anyway èmi ti dé báyìí nítorí bẹ́ẹ̀ tó la ń lọ ó ga ọ àbí kí láti wá pélé lórí àlá lásán everybody dẹ̀ wá take it personal wọ́n dẹ̀ take it serious kí mo wá fẹ́ ṣe báyìí àbí bóyá kí n kú lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ó dáa ń pọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn ló máa jẹ́ kí n lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi. Ó lè hàmù àbúrò ẹ̀ náà. Ìwọ náà ti wá tú àdọ̀tí náà. Lóòrọ̀
Lọ́lá, what are you trying to say? See, we're not very much àwọn ọmọ mi. Okay, sorry. I'm sorry. I'm sorry. Báwo ni assignment yẹn? Ṣé history 202? I don't even have time for it for now. I'm straight up. I don't tell you. No. Búkì, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe? Mo gbé ìgbà yẹn ó ti tó 2 minutes now to respond. Kí ló ń ṣe? Lecturer Tade. Kí ló ń ṣẹlẹ̀? Mo ti lọ wo iṣẹ́ mi, mo fẹ́ kọ́ọ̀sì. Ìyá, bọ̀ ó need láti máa ronú náà. Ìrònú kò dá kankan lára. A lot of things ló lè cause sí ẹ̀tẹ̀. Kékeré tiẹ̀ nìyẹn. Ó rántí issue àlá tí Daniel sọ fún àwọn ọmọ mi pé òun láì. Wọn ò fún mi ní rest of my nílé rárá. In fact, I'm totally fed up. Ẹ̀bọ̀ tó o ní ìjẹ́ o ní láti máa ronú sọ́ra pé ìrònú kò dá kankan lára. A lot of things ló lè cause lágọ̀ọ́ ara. So you need to share of shit go. Everything is under control. kò sí ọ̀nà ẹ̀wọ̀ dáadáa ní wà ó láti sì jáde ọ̀rẹ́ báwo ló wá ṣe níjọ́ lọ́wọ́
mo sì wá wá ẹtì lẹ́sẹ̀kẹsẹ̀ mi ìrí ẹ mọ́ ó dùn mí mi ò rí mú wọ́n ti tán nìyẹn o ẹbí ọmọ ọlọ́bí náwó kankan o ó ti ẹ̀tì ẹ̀wọ̀n tó ti lè ní lọ́bí àpò ọkọ̀ mi tí kò máa ń bẹ̀rẹ̀. Ṣé ẹ̀yin obìnrin pẹ̀lú ìnáwó? Ẹ wo ọkọ mi tí o ti sún mi ìnáwó gbogbo ẹ̀ náà aṣọ ara aṣọ gbogbo nílé. Ọlọ́run àyè díẹ̀ nínú ọ̀rọ̀ ọmọdé ìlú fẹ́ sọ̀rọ̀ pàápàá jùlọ dáná bí àlàkó sọ fún òun náà ìrìnlẹ̀ gbọ́dọ̀ fún ó sórí òrùlé sùn. Ọkọ kí la wá fẹ́ ṣe lórí mo sọ̀rọ̀ lé sọ́rọ̀ mi kí lè ní ìmọ̀ ọ̀nà ọdún ó ti dúró ìlú yẹn fún mi níṣẹ́ ẹni tó ká gbé. Ṣé èsì lérò yìí wòlíì ni ṣe àwọn wòlíì ìtàkùn torí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run lóríṣiríṣi ló ti wà ní ọ̀gá ìlú ká tí wọ́n máa wá lọ fún ìlú àti kí ni mo ti rí. Òdodo mi ò mọ òun yìí ní pọ̀tò lẹ́nu ló mọ̀ ẹ̀rú bẹ̀ júwe. Kò sí pọ́ńpẹ́ẹ̀mù ẹ mọ̀ pé kò sí òyìnbó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Àbájọ wà ní ọ̀dọ̀ àwọn àlejò tó gbé bá ní ilé. Ọmọ mi yìí òun ló lálàá. Ó dẹ̀ jẹ́ ẹni tó náà fún ní ẹ̀bùn àlá púpọ̀. Àlá yẹn ló bà mí lẹ́rù tí mo fi ní kí n wá rí yín. Torí mo rántí ọjọ́ kan tí mo ń lọ síbi ìnáwó, ó pè mí, ó ní kí n má jẹun lọ́hùn, ó ní mi ìdẹ̀ gbọ́dọ̀ mú omi kankan. Ó ti gbà tí máa gbé oúnjẹ tó gbé fún mi lọ́hùn yẹn dé ilé. Ojújọ́ kejì oúnjẹ rẹ̀ dúdú ni. Òun ni mo ṣe wá ẹgbà ní ẹ̀rà mi o. Orúkọ Jésù. Agbára ìjẹ mímọ́ Jésù. Àmín. Bàbá ọmọ ìní mímọ́ alágbára ńlá. Atóbi jọba ìyanu. Ọlọ́run èyí. Bàbá àwọn ọmọ rẹ̀ rí pẹ̀lú ẹgbàdúrà fún wọn. Ọlọ́run ẹ̀yin ni aríká tó rí, ẹ̀yin ni amọ̀ká tó mọ̀. Tí Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Alàgbà. Nǹkan tí a mú mi rí nǹkan tó lágbára ni. Bí Olúwa ṣe fi hàn mí, a mú mi rí pé àlá tí arákùnrin yìí lá ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí. Ó mú ẹ̀mí dání. Tí a kò bá yètè wá nǹkan ṣe sí àfàìmọ̀ kẹ́mi má lọ sí. A gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ ní kíákíá. Wòlíì ẹja náà ó ṣe rí ọmọ mi yìí, ó jẹ́ ẹni tó náà fún ní ẹ̀bùn àlá gidi gan ni o. Ìdí tí mo fi wá ní ẹ̀sà mi ní ìlú tí mi o. Ṣé rí Olúwa ló ń gbani, mo sì nígbàgbọ́ pé yóò gbà wá. Torí ìwé Àìsáyà orí 59 ẹsẹ̀ ìkíní ó ní ọwọ́ Olúwa kò kúrú láti gbani. Ṣé rí iṣẹ́ kan láṣe á ṣe iṣẹ́ ìràpadà ni, ṣùgbọ́n yóò nà yín lówó, yóò nà yín bí 25,000 naira tá a fi parí iṣẹ́ náà. Tá bá wá ṣiṣẹ́ yẹn tán inú ilé yín gangan tẹ́ ń gbé láti wá parí iṣẹ́ náà tá a ṣe ìràpadà yẹn. Mo sì nígbàgbọ́ pé lágbára Ọlọ́run, lágbára Jésù Kristi tí mo ń sìn, tí mi ò mú nǹkan kan papọ̀ mọ́ lẹ́yìn Jésù, ọ̀rọ̀ wa ó dayọ̀, ogun ọ̀ṣẹ́ àánú fún un lágbára Ọlọ́run. Bọ̀ wòlíì mi ní káṣí nígbà ṣé mo lè ṣe transfer sí i? Kò sí ọ̀nà. Ẹ fún mi ní account number yín. To know the thing I'm talking about, my friend,
The boss for me, this is so interesting. Mama is full of what you get to know about the families and you know. Oh, the better come on, the you need to know the thing I'm talking about, my friend. You need to know the thing I'm talking about, my friend. Ẹjọ́ wò yìí àwọn ọmọ mi máa wá sọ́dọ̀ yìí wọ́n máa gbàdúrà wọ́n á ta jùlọ ilé tínú ẹ̀lẹ́ yìí tínú ẹ̀lẹ́ kọ́kọ́ bí òkúta yìí ó máa wá ẹjọ́ ó máa bá mi gbàdúrà fún ẹ̀mí Ọlọ́run ló yẹ fún ẹ̀mí sí a mú rí pé ẹ ti ń lé iṣẹ́ kan látọjọ́ tó bẹ́ẹ̀ tí iṣẹ́ náà ò tí ì bọ́ sí Olúwa jẹ́ kó yé mi pé tí wọ́n fẹ́ kí iṣẹ́ náà pọ̀ sí ẹ gbìyànjú kẹ́ lọ rí mọ́mì yín. Báwo.
tí olúwa kò bá wí àwa kò ní sọ. ọ̀kadà wọ́n ṣe kíkà kàwé lè jọ. irọ́ o olúwa ló wí o. bíbélì ìgbé ká fẹ́ yà lórí ọlọ́run. àwọn wòlíì ìlú ọlọ́run. olúwa ló wí olúwa ló wí. lọ́dà olúwa ló wí olúwa ló wí. bíbélì ìgbé ká fẹ́ yà. Ẹgbẹ́ 25,000 naira lọ́wọ́ mi. Ẹ wá nílò èké. Ìyá tẹ́ jẹ yẹn kékeré ni. Ẹ máa jẹ ìyá. Ajẹ́ ọ̀run mi. Nítorí wọ́n ń rìn àmì inú sọ. Tọ́lù wá mi ní kí ni? Wòlíì tí mo bá lọ sí tí mo bá máa fi padà wá. Ẹ jẹ ìyá àgbàlagbà bàbá àlàlùbá. Ẹ jẹ wá jẹ ìyá. Ajẹ́ kò yá wá jẹ. Bí ẹ má tún fi tẹ̀yìn kan mọ́. Ẹ má tún fi tẹ̀yìn kan mọ́. Jẹ́kíjẹ́kí padà wá jẹ ìyá láyàyà. Ìpàdé ọ̀bọ̀ mo gbọ́ ọ̀pọ̀. Àti mo rí ọ̀pọ̀lọ̀ wá lóòótọ́ mù. Wọ́n jẹ́ pé lóúnjẹ àwọn ọlọ́ọ̀kú wá. Àbí káwá ti ṣe ìwé mà ti ṣe ẹrin. Yorùbá ní ẹni tá a bá ń bá sọ̀rọ̀ ojú ogun nínú kí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú system inú mi ò dùn ẹ̀ sì fọ́dé mi dé mi lórí inú mi ò dùn ìwọ náà máa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ ní ẹ̀gbọ́n ẹni ni ibi tá a bá sì pè lórí ẹni kó ń fi bẹ̀ tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa wá ṣe bí ọmọ orogún nínú ilé tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó fún ní respect yẹn. It's not like we have a sister really respect to me. But me kò mọ nǹkan tó máa ń ṣe system wọn láì wọ́n máa bù fún kìnìún. Every time tí wọ́n máa simple thing máa ti máa pariwo and mi kì í ṣe ẹni tó dọ̀nà. So wọ́n máa ṣe gbé wá mo ṣe máa gbé fún ọkùnrin ṣubú yá mo kò wọ́n ń ṣe. So ẹ̀gbọ́n mi ló máa ń fà àwọn ló máa ń kọ̀ sí. Dẹ́lẹ̀ ọkọ mi èmi náà rí gbogbo ẹ̀. Wọ́n àwọn kan máa ń sọ wọ́n ní ìwájọ́ wà ní jọ̀rẹ̀jọ̀rẹ̀ irọ́ ni o mo wà fún níwà báyìí òun ní jọ̀rẹ̀jọ̀rẹ̀ o wọ́n sì gbà tó bá ti mọ̀wà ẹ̀gbọ́n ẹ̀ fún ẹ̀ ní ṣẹra yín ju ọkọ mi wo ìwọ náà wò mí ọkọ mi ò balẹ̀ bí dáàdì ń bá wọlé lórí òkè ń dùn tó yẹ kó rí bẹ́ẹ̀ láì ṣọmọ orogún ẹjọ́ torí ọlọ́run ọkọ mi ṣàánú mi. Mo ti gbọ́ ká bá ti ṣe yín one way or the other because of that ẹ má bínú. I'll talk to my sister. Sùn lọ́sọ̀rọ̀ èyí tí mo fẹ́ sùn gbogbo látara sí ìlú.
tí máa sùn wọn ṣe oúnjẹ tó fẹ́ gbé fún mi. Hey, there's something we were discussing. Then mo like where someone bá mi sọ̀rọ̀ sometimes. Àgbà wọn rò pé a máa ń rìn lọ gbé ọ̀bẹ máa ń bẹ̀rẹ̀ sí. It's not like that. Ọ̀bẹ sì máa ń sọ̀rọ̀ yẹn. Kò sẹ́ni tẹ́ máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí ò ní bá rà lọ. So ẹ máa try láti máa calm down sometimes. Ẹ get. Ṣé òwò náà mọ̀ pé o root? Ṣé o mọ̀ pé o root? Ẹ bọ̀ kò sí bí ìfẹ́ rí náà. Ẹ try láti máa calm down. You know I love you very much. Of course, wọ́n náà kò mú lọ́ọ̀kẹ́ kúrẹ́ mi ládùúgbò. My one and only brother. Iye rere ìdòlówó ṣe o. Mi máa ń dọ̀tí bá máa ń jí ó. Ọ̀rọ̀ ojoojì náà máa kan. Má ti kọ́lé mẹ́rin wá wo ọ̀dọ̀ bí ẹ̀ń tó ń dàbá ní owó tí ń tó ń jí oníṣì. Iye rere ìdòlówó ṣe o. Ẹ̀ń tó ń dàbá ní ìdòlówó ṣe o. Ìwúlò ẹgbẹ́ mo pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ti sọ̀rọ̀ fún àdúgbò yìí. Kí n wúlò mi gan-an. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí ẹ bá sí kankan, ẹ máa rìn kiri ẹ mọ̀ pé dààmú àdúgbò yìí ni. Kí ni wàhálà yìí gan-an? Just be ṣiṣẹ́. Kí ni búrọ̀ mi? Wèrè kejì, nuisance kejì tó wà lẹ́nu gẹ́tì fẹ́ẹ̀sì. Nuisance. Ó wá ní ó sì tọrọ owó. Ó bí sì fún lówó lẹ́nu rẹ̀. Nuisance sì lọ padà. Ìwọ̀n ọ̀ ti gbà pípẹ́ náà ti wà brainwash. Ẹ lọ́pọ̀lọpọ̀ ojú rí mo mí. Wẹ́ẹ̀ sí. Ojú rí mi gbogbo ẹgbẹ́ látara ọ̀gá. Má bínú ọ̀gá àgbà bàbá ló pé pé ọ̀nà ọgbẹ́ àtọ̀rọ̀ fún ẹni ìyá ní ọ̀dọ̀ àná ó sì ti lọ́rọ̀ dán ọ̀rọ̀ àtàwọn kò tí ì dé wíri gidi ní ẹ̀ lọ́pọlọ you don't have common sense kí adúlọ àbásọ́lẹ̀ lè pè é gbàgede tó bá ṣàtìrí ẹ̀sọ́ kúkú wá rí ṣẹ́gbọ́. Olúwa mo ti jí láàárọ̀ yìí àwọn kọ́sítọ́mà àwọn olùbárà gidi Olúwa àwọn ni kó wá Olúwa jẹ́ kó máa pọ̀ létí ẹ̀ Olúwa a ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Ẹ káàárọ̀ o ẹ pẹ̀lẹ́ o ẹ káàárọ̀ ẹ jọ̀ọ́ ṣé kò sí tí báwọn ti lè ràn yín lọ́wọ́ ṣé kò sí. Mo mọ̀ pé ìdójú mi mọ̀. Mi ò ojú yóò dàbí ojú ẹni tí mo focus ọmọ mi òun ló tú èèyàn yìí. focus èèyàn mi ní focus gbà tó gbọ́ ayé rẹ̀ ńlá bàbà tó a fẹ́ gbé lórí sókè náà mo gbàdúrà fún àyè náà àwa náà kọ́ Ọlọ́run ni o ṣé kò sí o. ẹ ti fàgà lọ àwọn ká jókòó. Ẹ̀yin fàgà lọ yín. Ó dà pé ogun ayé yóò critical ẹ jókòó ogun ayé yóò èmi kan tí mo jẹ́ wòlíì gan jókòó ẹ ń bẹ̀ pé ẹ fẹ́ jókòó ẹ fẹ́ jókòó ok o no wàhálà extend ọ̀rọ̀ ayé yín. ok ṣe rí tí mo ṣe máa ń sọ orúkọ mi ṣáájú introduction bàbá mi sọ lórúkọ mi jẹ́. Bàbá Ìmẹ̀sọ̀. Bàbá Ìmẹ̀sọ̀ bàbá Ìmẹ̀sọ̀ ok kí lè bá wa. tí mo lè sọ ní ẹ̀ẹ̀kan focus ni ojú ọ̀dọ́ yìí fún mi. focus èèyàn mi dáadáa ni èmi mo pray fún tó ìgbà tó ń rá bàbà tó kọ ayé ra bàbà tá àti ìgbé lórí sókè èmi tí mo pray fún rẹ kó rẹ di ẹni tí àwọn èèyàn ti mọ̀ nísìn àyè mo pray fún ọmọ tí wàá ní. ọmọ tí rẹ jù àyè. tí wàá rí inú ilé tí mo wà èmi ni chief gardener nínú ilé tí mo wà ẹ bá wò mí látòkè ẹ ò mí kọlẹ̀ ẹ máa rí pé èmi ni chief gardener nínú ilé tí mo wà. tí wàá rí mo ní problem tó pọ̀ nínú ilé mi tí mo ń gbé. èmi náà rí náà mo láti bẹ kó sí sọ́ọ̀sì lọ́sàn gangan níbi tó rúmù yìí ẹ tún wọ gílọ́ọ̀fù láì sọ ọlọ́kadà ogun ba yín yí mo rí pé ogun tó ń ba yín jà kìí ti Nàìjíríà ló ti wá láti California lógun yẹn ti wá ó yá ẹ̀kọ́ tí mo ń gbọ́ yín. ẹni wọ́n dà mí láàmú gan wọ́n finá fún mi. ẹ̀mí pé wọ́n finá fún yín. ṣe rí àwọn ọ̀gá tí mo bá ṣiṣẹ́ àwọn ọ̀rẹ́ finá fún mi. Kàfátífíkì Kọ́lá. Ṣé casually àbí kẹ̀kẹ́ yẹn ṣé ẹ̀mí gbẹ̀ especially. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló gbẹ nìyẹn. Òun yẹn bẹ́ẹ̀ ni okay continue okay mo ń gbọ́ yín. Kọ́lá ń dà mí láàmú. Mo ṣe wá pé ọmọ mi focus pé wọ́n ní mí lára bẹ́ẹ̀. Àti èmi ò láì láti máa tójú bọlé
bẹ́ẹ̀ ṣe rí mi mi ò kí n tójú bọlé Ọlọ́run rán mi. Ó dà bẹ́ẹ̀. Tí mo ṣe wá rí tí mo pe focus wá sọ pé someone òlì kan bẹ̀ mí bí màá sọ pé kí n wá sọ́dọ̀ yín pé ogun ayé mi máa ṣẹ́ wọ́n á need àdúrà. Kí ló ń jẹ mi ò ráyè. Ọlọ́run má jẹ̀mú ọba tó ti wà káyé ó tó wà lórí ọmọ rẹ̀ yìí ni ó yẹ kó o ti máa gbọ́ epo ẹ̀sùnbẹ́sùnbẹ́ lè fẹ́ gẹ́gẹ́ máa wo bẹ̀ kàbírí létí rí. Sá. Jésù Olúwa wa. Àmín. Ẹ jókòó. Bí mo ṣe ń gbàdúrà lọ fún ẹjọ́ má bínú sá. Níbo? Omi sábà ń bọ̀ níbo lọ́pọ̀ wà? Ilé Olúwa lélẹ̀. Stop smoking sìgá kí ló ṣe? Ó fẹ́ fi sìgá, ó fẹ́ fi lé àwọn ẹgbẹ́ tó fẹ́ ṣẹ́gun ayé, ó fẹ́ fi lé wọn dànù. Ogun jẹ́ o tún fa sìgá. Sorry sir. Tí ẹ ti rú. Kí ló ṣe léyìí? Bá ṣe ń gbàdúrà lọ. A mú mi rí wípé ẹ láìkì ìgbín jíjẹ. Ẹ máa ń jẹ ìgbín. A lè rí pé ẹ ṣọ́ra fún ìgbín jíjẹ. Ìgbín ẹ máa ń jẹ ìgbín. Ṣọ́ra. Ní àdúrú gbogbo ìṣẹ̀nà tí mo create ká lace tí mo kó jọ tí mo wá gbé bible lace tí mo wá kó gbogbo papọ̀ tí mo wá kó sí iwájú yín azim ogun tí ó ń finá tí mo gbé wá ìgbín jíjẹ lẹ́rú. Bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbé torí pé wọn ò nímọ̀. Sórí ìwọ gbọ́ pé ìgbín máa ń rìn kó pàdé aláàánú rí ìgbín kì í rìn kó pàdé aláàánú. ẹ ní padà láàánú. Òun ṣépè fún mi nìyọ. No, you are abusing me. You are causing me. No, mo explain nǹkan fún ẹ. Àmú mi rí pé o like ìgbín, o máa ń jẹ ìgbín. Tó bá dẹ̀ continue láti máa jẹ ìgbín, o lè má ra láàánú. So, ṣọ́ra fún ìgbín jíjẹ. Because àmú mi rí nìyàn. Báyìí náà, so kó mi, mi ò like irú olóòmọdé gbàdúrà. Àwọn òun làwọn eléyìí. Ẹ ṣe o. Ó ṣe kò tọ́pẹ́. Fún mi, tí bá ní òde mú nǹkan wá ní ìṣòro lè fún wa ní nǹkan. Ìgbín jíjẹ. Ìgbín a ní kó ṣọ́ra. Ìgbín. Ẹ sọ pé ìgbín. Ó yọ. Ẹ sẹ́dá ká nọ́mbà yín sí cash. Àwọn náà mọ̀ bá adájọ́ má ṣe àsọ̀rọ̀ máyẹ̀. Tí ó bá sọ ìlú yẹn ká bá wọn wá. Okay, two náà ni. Yes, right rice. Ilẹ̀ tí jókòó tì láfẹ́. Àbọ̀ tó bá ní stew yẹn. Ó máa láìpẹ́. Láfá. Ẹsẹ̀ báyìí. Ọmọ yẹn ṣe wèrè gan-an. Déèbì yẹn padà múná létí mi ní ṣá. Mo wò pé ọmọ wa náà ṣì kọ̀ wò pé tiwa náà ló ìpadà ṣe. Ẹ kí làwọn mẹ́bí wa ń ṣe nígbà tó múná létí ẹ̀. Ọmọ èbò gbé súnmọ́ tó fẹ́ tó rán fẹ́ ṣe kíní ẹ̀ fún ọ pé padà pé kó filẹ̀ tiwa náà ló máa padà ṣe. Orí mọ̀ mẹ́mi lọ́mọ ọ̀jẹ́. Bàbá olóòtú ẹ̀ ló ń bẹ̀. Kíkọ́ Bùsáyọ̀ ni òmẹ́gbẹ́ tó ń rìn kí tẹ́lẹ̀ ṣé òun wá ní tẹ́tírì. Ló bá jẹ́ pé lè stop ẹ̀ pẹ̀lú. Lọ́tà ló bá ń fanu ọgbà lánàá. Sọ pé díẹ̀ ó ṣe fàlàfù. Bàbá wa ti wá rán wa sí ó ṣe bí pé òun nìkan nínú ọgbà yìí. Ṣé wọn pé bèbí ẹ̀ múná létí mi lánàá ṣá? Sí lọ́tẹ̀ mú ìmọ̀ padà ṣe tiwa náà. Lọ́lá, Alfana, wọ́n má bínú ọ̀rẹ́. Mo fẹ́ sáré dọ́dọ̀ àbúrò mọ́ sí pé. Wọ́n wá kí mi tó náà. Àwọn sì lè kàwé. Sọ fún kí àtàkùn ẹ̀ ti jọrẹ́ báyìí.
This is so interesting. It's full of magic and you know about the families and you know. Of course, mo ti gbé dáná, mo ti gbé dájú lọ, kó mi ò sí ilé.